yóò dáa fún bàbá olóyè ṣé rí jẹ́jẹ́ mi mò ń sin ẹran mi látọjọ́ tó ti pẹ́ nǹkan ò ṣe àrùn ò ṣe ó sì ń bímọ bó ṣe yẹ kó bímọ ṣùgbọ́n tí mo rí rè. ìwọ orí burúkú ni ẹran tí mo ti ń sìn láti ẹjọ́ yìí tó wá ní ìwọ̀n tòkèdè ó sì wo Tokede ọ̀rọ̀ yóò ti kọ̀ jáde ta yóò ti kọ̀ jáde síta ní àyè Tokede dákun irú ìwọ orí burúkú wo lógun mo ń sí ẹran látọdún ó sì bọ́ bí ó sì lọ sí ẹran mi ládàá wọ́n kò sí awuyewuye kankan lẹ́yìn pé kò bọ́lé kó mú owó ẹran mi jáde. ṣé èmi ló dé ló wá ń gbálẹ̀kùn mọ́ lórí nígbà tí mò ń rest lọ́wọ́ tí mò ń ní siesta ló wá gbá ilẹ̀kùn gbàgbàgbàgbà. iyún ọkàn mi o ẹran tó ọbẹ̀ ládàá ni mo wá bọ́ sí tí mo wá gbọ́ owó rẹ̀. ok jọ ṣé o mọ̀ pé arúfin ni ẹ bó ṣe wà yìí. lọ́nà wo. ọ̀daràn ni ẹ̀ because ó yẹ kó o mú ẹran nígbà tó mọ̀ kó o fẹ́ sin ẹran yẹn wàá ní ibi tó máa kó àwọn ẹran yẹn sí tó ti máa sìn wọ́n tó wà sìn wọ́n mọ́ káwá ló wá fẹ́ fún wọn sílẹ̀ fẹ́ jẹ́ kí wọ́n ṣe é nìyẹn wàá lọ mú agolo wàá so mọ́ lẹ́nu wàá dè mọ́ lọ́rùn so kò ní lè jẹ nǹkan oníkan ẹran ẹ̀ ń wá oúnjẹ nǹkan mímu rẹ̀ ń wọ̀ ọ́ ó dẹ̀ kọ́ ò gbọ́. dákun Tokede sọ̀rọ̀ lè tọ̀ sọ lẹ́nu ó ti yé mi sórí ìwà burúkú tó wù lẹ́kọ̀ọ́ dákun ẹ̀kọ́ burúkú wò lọ ń lọ tó ẹ̀kọ́ náà dé ọ̀sán pé ọ̀lọ́ Togo ọ̀lọ́ Ghana sọ ọkọjá àjàǹgbàdì lẹ́kọ̀ọ́ ni ìwà burúkú tó wù tẹ́ fi lé ọ wá sínú ìlú tó fi wá jogún lé bàbá rẹ tó fi wá lọ pẹran káàkiri àdúgbò ẹran tèmi ò tún wá pẹran tẹlòmí ẹran tèmi ló tún wá lọ pa ẹran tó ti fẹ́ bímọ wọ́n ní ẹjọ́ kan tí mo fẹ́ bọ́ rò ju pé kó wọlé kó sì kó owó ẹran mi jáde ló lè mú mi kó bí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ìní kú ọ̀lọ́dọ̀ ẹ. o fẹ́ gbowó ẹran àbí. ìṣe ní ìgbà ọpẹran mi ò wá bí mi lẹ́rẹ̀ pé ṣé mo fẹ́ gbowó ẹran mi bọ́dé kó jáde kó mú owó ẹran mi jáde sọ̀rọ̀ nù jáde jáde sọ̀rọ̀ lè tọ́ sọ. ẹran tí mo sìn láti jọ ẹ o sì bọ́ bí o sì bẹ̀lẹ́dà o sì pa wá ní gbowó ẹran mi. bẹ́ẹ̀ ni gbowó ẹran tó kó ń bì kọjọ́ wọlé kó mówó jáde ni wà ìta ni. Dimeji. Tokede ada. ìbí o fẹ́ gbowó ẹran ni àbí. mo fẹ́ gbowó ẹran mi kọ́ ọlọ́kadà. ṣe kó fẹ́ gbowó ẹran ni ìyàtẹ́ rẹ jẹ kó Tokede ọ̀sà mi ní àdá. kí ẹsẹ̀ idiot akọ ṣe fàdá ń ṣe gíragíra alágbára àdúgbò wà kẹran ẹran jẹ owó káàkiri sórí jákèjá fún ẹ tí ẹran ẹ tó bá tún kù ìwọ má so wọn mọ́lẹ̀ jẹ́ kó tún jẹ nǹkan mi màá bẹ this time around mi ní jẹ́ kó tiẹ̀ jáde kó gbé ẹ̀jẹ̀ sá lọ màá pa pípa gidi ni màá wá fi ṣe àsun màá wá invite àwọn boys ládùúgbò àwa fi ṣe fàájì ìgbà ẹni àwa mọ̀ pé èkó yàtọ̀ sí bíbà ẹ wípé èkó lèmi ti wá mi ò gbàgẹ̀rẹ̀ wọn gbàgẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ ó gbọ́dọ̀ rẹ̀ mi ó gbọ́dọ̀ sùn ẹgbẹ́ ó dẹ̀ gbọ́dọ̀ yamúgùn lẹ́kọ̀ọ́ ìgbà ẹni àwa mọ̀ tí wọ́n pè bẹ́ẹ̀. jagun. èyí ti di. náà ni mò ń sọ. kẹ́lẹ́ ń sọ. wàdúrú tí ẹ kó wa. kí náà kó wa. n tẹ́ran jẹ yìí ni. n tẹ́ran jẹ wa tó kó wa dà. n tẹ́ran jẹ tó kó wa dà. iná mò ń sọ. kí ló ń sọ. gbogbo bá a ṣe ń sọ̀rọ̀ látàárọ̀ ibi tó ń wò rè. ibi tó ń wò rè. ibi ò ń wò rè. èyí ti rí pàtẹ́ ṣàfihàn. ẹ máa bí. ẹ máa bí. ṣé ọ̀rọ̀ tiẹ̀ ojú bá ń lọ àbí. arákùnrin. jagun ẹ dákun lukosi bóyá ká sọ ẹjọ́ ìdíjọ́ mi ìkà mọ́ relé torí gbogbo rádaràda yóò yé mi èyí tẹ́ ẹ ṣe ń jẹ́ òní ìtẹ́ fi dèrò hospital ẹ mọ̀ fi gọ̀gọ̀ ẹ mọ̀ fi fantọ́wọ́ yín ò tó rádaràda. arákùnrin nìṣó ń lé jàre. a dà fún yín my lord ṣẹlẹ bí mo ṣe wà yìí mi ò kí ń kọjá yìí mi jẹ́jẹ́ mi ni mo máa ń lọ mi ò dẹ̀ kí ń trespass rárá àti rárá but ṣẹ́rí this man bí ìgbà wípé bóyá wọ́n fi ṣe eléṣù lẹ́yìn mi ni I don't know mi mọ̀ ohun tó ṣẹlẹ̀ now téèyàn bá fẹ́ sin ẹran ó gbọ́dọ̀ provide ibi tí ó secure fẹ́ràn yẹn tí ó máa kéèjì wọn sí tó bá tiẹ̀ wá fẹ́ fi wọ́n sílẹ̀ kí wọ́n jẹ̀ káàkiri ẹ̀ wàá wá agolo wàá dè mọ́ lẹ́nu mo ti sọ fún un láì mọye ìgbà several times pé ẹran ẹ o so wọ́n mọ́lẹ̀ o di agolo mọ́ lẹ́nu but kò ní gbọ́ ṣe ló dàbí ìgbà pé ó máa ń tájàtì táìmù tí mo bá gbé nǹkan sílẹ̀
ṣẹ́rí kí n tó gbé nǹkan sílẹ̀ àwọn ẹ̀yà ti débẹ̀ àwọn ẹran abàmì olójú yoyo bí ojú tiẹ̀ tó ń sìn yẹn wọ́n á kàn tẹnu bọ́ ní hẹ́hẹ́ ibi táwọn ẹ̀yà stubborn dé wọ́n á máa jẹ nǹkan báyìí ẹ̀ máa nà wọ́n á tún máa jẹ́. this one tó wá ṣe last yìí mo lọ ra pizza ní tó tún wá dùn mí jù mo láti trek ni torí wípé àwọn ọlọ́kadà àti àwọn oníkórópọ̀ yẹn wọ́n gbé owó wọ́n inflate price ni torí pé wọ́n ní epo wọn mo rìn tí mò ń làágùn mo wá lọ ra pizza yẹn pé mo fẹ́ ní àlejò mo gbé sílẹ̀ ǹjẹ́ kí n arrange gbogbo àwọn everything kí n ṣe o kí n tó bojú o kí n tó bojú rí ẹran yẹn ti bọ́ síbẹ̀ ó dẹ̀ kẹnu bọ pizza yẹn wọ́wọ́wọ́wọ́wọ́wọ́ n bá wò pé àákìrè lè pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àdá kan àdá yẹn ò fi bẹ́ẹ̀ ṣe kiri yẹ kí n mú kí n tiẹ̀ fi lé ẹran yẹn o pé kí ó lè sẹ́yìn kí n fún ní pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àdá o bí mo ṣe gbé àdá yẹn báyìí kí n fún ní pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ẹran yẹn níbi tí ẹran yẹn ya bàmì sí ẹran yẹn kàn ṣe báyìí ni ó kàn gbé orí wá báyìí tó fẹ́ kàn ìgbà tí àgbò tẹ́yìn kan bá rí ẹran yẹn tó bá pẹ́ kì í ṣe pé bá pẹ́ mo jẹ́ ọkùnrin tí mo strong ni màá kọ́kọ́ họ́ dànù ẹran yẹn kàn gbé orí pàdé àdá yẹn báyìí ni àfi kò. lọ́ba kú. no kò kú instantly owó tiẹ̀ dé ilé ọ̀dọ̀ ẹ̀. tó yẹ kó gbé ẹran yẹn kó gbé lọ sí hospital ṣe ló fi sílẹ̀ tẹ́ran yẹn dẹ̀ wàá give up the next thing ó dẹ̀ ń bọ̀ wàá tó wá bẹ̀ sí ní máa halẹ̀ mọ́ mi gragragra ó fẹ́ máa show local champion ibi tí mo ti yẹ kó wáyé nìyẹn pé wò ó ṣòro mi gan tó ń wò yìí bàbá ọmọ ta gangan lèmi èmi gan ti pentagon ni wọ́n pè mí kó tó di pé mo wá sí ilé tẹ̀mí pè mí ní Tòkèdè yẹn tó bá dé Èbúté Mẹ́ta pentagon ni wọ́n pè mí torí pé mo jáwèé díẹ̀ so èmi náà wàá jẹ́ kó yẹ pé èmi gan mi ò dẹrùn mo kàn fi yẹn mo fi ṣàkàrà ẹ̀ pé kó gẹ́rà kó wàá ju ọ̀dọ̀ mi. tẹ̀ràn jẹ lọ́dọ̀ rẹ̀ ó tó èèlò. pizza yẹn 5,000 ni mo rà á ọ̀kadà tó gbé mi lọ tó gbé mi bọ̀ 1,000 naira ó jẹ́ 6,000. arákùnrin ilé ẹjọ́ ìpa aláṣẹ pé kó san 7,000 fún arákùnrin. owó kìnní rẹ̀ tí jẹ́ràn rẹ̀ jẹ tó jẹ lọ́ọ̀rẹ́ san fún tọ́ọ̀ bá sì ti san fún lábẹ́ òfin ìyá ń bẹ́ẹ̀ fẹ́ ni tó bá ṣe irú tó ṣe tó ti yọ. kẹ̀dẹ̀ wọ́n náà pé next time kó so agolo mẹ́rin lọ́nà tàbí kó kọ́ kéèjì fún. ọ̀rọ̀ ni ọkọ yín nù ọ̀rọ̀ ni. ẹ má lọ. thank you ẹ lọ. ẹ wá arákùnrin. ẹran rẹ̀ orúkọ ni àbẹ̀wúrẹ́. abo ni. ewúrẹ́ ni ó ti ń bímọ. ó ti ń gùn kódà ní gbogbo àwọn àsìkò sẹ́yìn ó ti bí ọmọ ó bí méjì ó bí mẹ́ta kódà pípa tí wọ́n pa yìí ó ti gùn. ó ti gùn báyìí kó tó pa yìí. lukosi orúkọ kan tẹ́ ra lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó tó èlò. 25,000 mani èyí mọ̀ tí ń rùn. ìyálóde. mo mọ̀ pé náà ra àwọn sìn kan lẹ́nu ọjọ́ mẹ́ta. bẹ́ẹ̀ni yóò tẹ́ èlò. bẹ́ẹ̀ni mo ra wọ́n sìn kan 19,000 ni mo rà kódà ó ti gùn báyìí. arákùnrin olúwa mi. ẹran rẹ̀ ó lè tó èlò. bó ṣe tóbi tó tẹ́yìn rẹ̀ gbagba yóò tó 35,000. 35,000 kọ́ 150,000 ni. ó mọ iye wo. sórí pé o gọ̀. ẹ̀ tó pa ẹran rẹ̀ tó ṣàládà pa òun ló mọ iye déédéé iye owó tẹ̀ràn òun tó ń tó fa gan-an nù. ẹni tó pa ẹran mọ̀ pé iye báyìí lẹ́ran yìí tó wọn tó ń ṣàlàyé fún ọ ní ìsìn pé 150,000 lẹ́ran yẹn tá a bá wá wo ọmọ tó lè bí bóyá o lè ṣeéṣe kó rúkọ méjì kó wà nù rẹ̀ abo kan wà o ti ṣírò gbogbo ẹ̀ mọ́ ní báyìí ilé ẹjọ́ yìí pa láṣẹ fún ọ. ọlọ́rọ̀ ó fẹ́ fowó kun ń gbọ́. no kì í ṣe pé mo fẹ́ fowó kun n tí mò ń try láti sọ ni pé ẹran yẹ ò tó yẹ tó pé yẹ kò ń ṣe pé mo sọ pé 150 o ẹran yẹ ò tó yẹ tó pé yẹ mo ń jẹ lẹ́gọ̀ọ́ ni o. ọ̀ ń jẹ́gọ̀ níwájú wa nílé ẹjọ́ ni ṣé ilé ẹjọ́ mọ̀ tí ń jẹ́gọ̀ 150,000 ó tiẹ̀ sí ẹ̀yin jẹ́gọ̀. bó o ṣe wá tún jẹ́ tọ́jẹ́ ilé ẹjọ́ yìí lẹ́gọ̀ọ́ fún díẹ̀ yìí ilé ẹjọ́ yìí wá pa láṣẹ fún ọ 150,000 ló tó lọ́ọ̀rì san 160,000 fún kò jù bẹ́ẹ̀ lọ. tí o bá sì ti rí san tó o bá ti san òní náà ló sì gbọ́dọ̀ san tó o bá wá ti rí san kó lọ ẹ̀wọ̀n 20 ọdún péré.